Ẹ káalẹ́, ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Ètò tálẹ́ ó dá lé lórí Dèjì Adéyanjú tó kó ìrùngbọ̀n jọ bíi ti Osama Bin Laden tí ó ń sọ̀rọ̀ sí Sunday Igboho. Ṣé Sunday Igboho jẹ́ apanilẹ́rìn àbáláwàdà àbí comedian? Lójú ẹ tó ń sọ̀sọkúsọ tí òun yọ ẹnu ṣùtì sí olóyè májàsọ́lá Ìgbòho Òòṣà. Ìgbòho Òòṣà kì í ṣe ẹgbẹ́ ẹ rárá. Ìwọ jókòó s'Àbújá, òun gbowó ẹ̀ náà ń ṣe human right kan. Ẹ̀ ń kówó jẹ ní wọ́n kọ́ wọn ọmọ. O ò gbégbèsẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ yín tẹ̀ ń kó kiri. Ẹ tún ń protest ẹ̀ ní kẹ́ wọnú igbó. Èèyàn tó tún ń ṣèkan, ẹ tún ń fibi ṣu. Ẹ̀ ń fibi ṣu. Tẹ bá tẹ̀ tí rí àwọn tó ń ṣe irùngbọ̀n bíi ti Osama Bin Laden báyìí, ó yẹ kẹ́ mọ̀ pé eléyìí tó yẹ kán fi ní ọpọlọ, òun lọ́ fi kó irun jọ. Ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tó yẹ ká ti bá gọ̀, tó yẹ ká ti bọ́gbọ́n tá bá bá àgọ̀ ńbẹ̀, ó máa ń jẹ́ nǹkan tó máa dèèyàn. Kò yẹ kó jẹ́ irú Dèjì Adéyanjú ló máa sọ̀rọ̀ tí ò nítumọ̀ bẹ́ẹ̀ sí olóyè Sunday Igboho. Tó bá jẹ́ pé wọ́n ti gbé ẹbí ẹ rí, o ò ní máa sọ gbogbo eléyìí tó ń ṣe. O ò ní máa ṣé. Nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe, tá bá ní kò sú wa, irọ́ ni. Àwọn ọmọ Ghana wọ́n ń sọ tiwọn, a dẹ̀ ti sọ wọ́n di ajá tó ń gbó táà ní dá wọn lóhùn. Àwọn ará ìlú fúnra wọn, àwọn ló ń dá wọn lóhùn. Ìwọ náà tó wá kó irùngbọ̀n jọ, wá ń dá sọ́rọ̀ tó kàn yín. Èèyàn tó jólóòtítọ́, ẹ fẹ́ sọ́ di ọ̀tá yín. Kí lẹ̀ ń wá? Kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀? Èèyàn tó rí yín tẹ̀ ń wò tẹ̀ ranjú bí òkan lọ́mọ nísìnyí, á rò pé èèyàn gidi kan ni yín. Láì mọ̀ pé ẹranko èèyàn, òun ni yín. Nǹkan tó bá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí, ẹ máa sọ̀rọ̀ sí. Láti ìgbà tó ti gbé àwọn ọmọ l'Ógbómọ̀ṣọ́, kí ni ìgbésẹ̀ tẹ́yin gbé? Àbí láti ìgbà tó ti ń pa àwọn èèyàn ní ilẹ̀ Kóòtù Òjíire, kí ni ìgbésẹ̀ tẹ́yin gbé? Àfi kẹ́ máa sọ̀sọkúsọ, kẹ́ máa wábi tẹ́ ti máa cash out kiri. Báyé ń ṣe ètò lọ báyìí, ìròyìn kan wọlé dé wípé Kábíyèsí Ọba Isa Ṣọlá tí wọ́n jẹ́ onípòkíà ti ìlú Ìpòkíà pé wọ́n wàjà. K'Elédùmarè kó bá wa fọ̀run kẹ́ wọn. Nígbà tí wàhálà àwọn Fúlàní tó bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ dojú ìjà kọ Ìgbòho táwọn kan gbé ìgbésẹ̀ ńgbà yẹn láyé Buhari, ọba yìí pẹ̀lú èèyàn tó sponsor olórin wọ studio tó ń gan sọ orúkọ tèmi ni Ọba Isa Ṣọlá Onípòkíà, tó sọ̀rọ̀ nínú Jímásùn tí Àgàgà tí ó ṣe fún wa pé ká má sùn, pé kí wọ́n bá mú wa bọ́ yẹn jí Jésù. Nǹkan t'Ọba Isa Ṣọlá tí wọ́n ṣe, ó ti di ọ̀rọ̀ ẹ̀tàn báyìí. Nǹkan tó ní kálukú wa bá ṣe, á dọ̀rọ̀ ẹ̀tàn. Ọba Isa Ṣọlá, ó kú, gbogbo àwọn ará ìlú gan ni wọ́n ń pariwo pé tó bá jẹ́ pé èèyàn ló wà nídìí ẹ̀, ó yẹ máa rí fún ó dùn wọ́n. Torí wọ́n mọ̀ pé ó ní ọba tó nífẹ̀ẹ́ ìran ẹ̀, tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ni, tó ń ṣàwọn ọba ṣàwámà, àwọn ọba àtẹ́nù. Ìwọ, ó ga o, Ọba Isa Ṣọlá Onípòkíà. Inú mi dùn pé Dèjì Adéyanjú yìí, nǹkan tó kọ sí tweet tó tweet, àwọn èèyàn fún lésì, wọ́n yẹ̀yẹ́ ẹ̀. Ẹni yìí ni tẹ́lẹ̀,
ẹ̀bùn kan tó ṣe ó ti ń sọ ẹ̀dẹ̀ ní àbùkù àní ṣépè fún wọn. Ẹ ṣáà ṣe ayé rere torí nǹkan tẹ́ bá ṣe lénìí ó máa dọ̀rọ̀ tán lọ́la. Nǹkan tí ọba Isa Ṣọlá àwọn ìtàn tó dá tó kọ sílẹ̀ nílùú Ìpókíà kò ní parun. Bó dẹ̀ jẹ́ àwọn èèyàn yìí náà ni tó jẹ́ àwọn oníjẹkújẹ yìí náà ni tó jẹ́ irú Fúlàní náà lọ ṣe ó kù wọn kọ lọ́hùn àwọn alálẹ̀ Yorùbá mú wọn. Ọba Isa Ṣọlá ọba tó dúró gidi tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ tó jẹ́ wípé àwọn nǹkan ẹ̀mí jẹ́ pé wọn ò ṣe ní ìlú Ìpókíà rí ó ṣe ó kọ ìtàn tó dá sílẹ̀ ó kọ ìtàn tó dá sílẹ̀. Ọba Isa Ṣọlá Onípókíà ọ̀run rere o tó bá délé kó kílé. Fún ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé kàn ṣe Ìgbòho ṣàmájàsọ́lá ìkọ̀kọ̀ ò ṣe o rírí lẹ́yìn lógójì o. Gbogbo ẹni tó bá fẹ́ kí Ìgbòho kú òun ló máa kú, ẹni tó bá fẹ́ kí Sunday Ìgbòho rùn òun ló máa nù agbára Ọlọ́run nítorí wípé ikú òun pẹ̀tà lójú wọn. Ikú ò ní pa yín fún wa bàbá wa májàsọ́lá olóyè Ìgbòho ṣà ọmọ aládìkú ẹ̀pẹ́ pípẹ́ ṣe ń pẹ́ ẹ̀dàgbà bọ́ yín ń dàgbà. Àwọn ọ̀tá yín ló máa kú fún yíya ẹni bá ro kúrò yìí òun ló máa kú. Mágbẹ̀yìn làgbà lédì ń dùn ẹ̀ṣẹ́gun ọ̀tá ẹrẹ́yìn òdì gbogbo àwọn ọ̀tá wa pátápátá àwa la máa rẹ́yìn wọn. Ọ̀rọ̀ díẹ̀ tó fọ́mọlúàbí tó bá dénú àdòdìndì ìyẹn fún Dèjì Adéyanjú onírùngbọ̀n tó kórùngbọ̀n jọ bíi ti Osama bin Laden. A kàn fi eléyìí fà yín létí ni ẹ mọ̀ nǹkan tí a máa sọ torí tẹ́ bá fẹ́ dẹni tẹ́ bá fẹ́ parẹ́ mọ́ yín lára ẹ ṣọ́ra ẹnu yín ẹ má fi ibi ṣó lóore ẹ má fi ibi ṣó lóore. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Òní ní on the 28 tí ó jẹ́ ọjọ́ Sunday nínú oṣù kẹfà ọdún 2020 nínú ọdún 2026 òní náà là ń ṣètò ní iléeṣẹ́ Koiki Media. Ẹ má ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ yìí torí wípé ètò wà níwájú wa. Ẹ má dẹ̀ gbàgbé tá bá fẹ́ join ní Ìró Ẹkùn ẹ mẹ́séjì Koiki Media wọ́n á fún yín ní ìlànà ọ̀nà tí ẹ máa gbà láti join Ìró Ẹkùn fún ẹ̀yin tí ẹ tí ì mọ ìlànà tí ẹ máa fi ṣe. Ẹ pè Koiki Media wọ́n á tọ́ wa sọ́nà bí a ṣe máa di ọmọ ẹgbẹ́ Ìró Ẹkùn Security Network.